Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá jákèjádò orílẹ̀-èdè, mo gbàládùúrà wípé wàhálà ìdààmú kéré ó pọ̀, ẹ ní rí o. Ọdún ń parí, bá a ṣe ń wọnú ọdún tuntun lọ, ayọ̀ ìdùnnú lẹ ó fi wọlé o. Tó bá wá rí bẹ́ẹ̀, ǹjẹ́ sinimá tá a mú wá lọ́jọ́ tòní òun ni sinimá Adérónkẹ́ Aláàdí Àgbọn. Àwọn òṣèré jàǹkàn-jàǹkàn ló kópa nínú sinimá Adérónkẹ́ Aláàdí Àgbọn. Bọ́sẹ̀ Akínọlá, Ayọ̀ Ọláìyá, Dámilọ́lá Òní àti àwọn òṣèré jàǹkàn-jàǹkàn mìíràn ni wọ́n ṣe kíni ni wọ́n kópa nínú sinimá Adérónkẹ́ Aláàdí Àgbọn yìí. Tẹ́yin ò bá tí wá wò ó, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀. Àjààbálẹ̀ sinimá ni ẹ máa rí níbẹ̀. Nínú ibẹ̀, ìyẹn ni pé nínú sinimá yìí láti rí arábìnrin tó jẹ́ wípé Ọlọ́run gbé ọwọ́ ẹ̀ sókè. Ó wá jẹ́ pé bó ṣe ń ṣe fúnnílé bẹ́ẹ̀ náà ló ń ṣe fálejò. A sì rí kábíyèsí èyí tí Dámilọ́lá ń delé fún tó ṣàdélé fún. Látàrí èyí, kábíyèsí tó yàn sórí ipò ìyẹn adelé, wọn àti arábìnrin 5 and 6 ni wọ́n, torí gbogbo ìgbà ló máa ń gbé ẹ̀bùn ràbàǹdà wá fún kábíyèsí ìyẹn adelé àti àwọn olóyè ẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀nu bá jẹ ojú àtì o, àsìkò wá tó láti yanba tuntun torí eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Ọmọ ènìyàn ò sì fọhùn bí ọmọ ènìyàn. Ìgbà tán gbé ifá janlẹ̀ o, wọ́n ní àsìkò ti tó àfi kán jọba. Pé àìjọba wọn ló ń fa àjálù burúkú láàárín ìlú. Àwọn olóyè gbégbèsè wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọyè kiri. Bẹ́ẹ̀ ni o, wọ́n wá ọmọyè títí débi wípé Adérónkẹ́ Aláàdí Àgbọn gangan wá bá àwọn olóyè pé òun fẹ́ jẹ ọba ìlú, pé ọmọ òun fẹ́ jẹ ọba ìlú. Àbẹ́ẹ̀ rí nǹkan, àwọn kan gbà fún un, àwọn kan ò gbà fún un. Ṣùgbọ́n nírẹ̀yìn ó gbà fún o, ó gbà fún un. Bó ṣe wá jẹ́ wípé ìyá ló ń sá káàkiri pé kọ́mọ òun kó lè jọba. Ọmọ gangan ń jẹ́ kó yé wa nínú sinimá yìí wípé kò yé òun rárá àti wípé kò wu òun. Pẹ̀lú bó ti ń lọ nínú sinimá yìí, ǹjẹ́ ta ni ó wá jọba ìlú yìí? Ta lẹ̀yin rò pé ọba ìlú yìí wà ní ìkáwọ́ ẹ̀?